ní orúkọ ayẹyẹ ètò ọba Alaafin Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé àti ní orúkọ ayaba Àbíwùmí Ọ̀wọ́adé òun la kí ẹnìkọ̀ọ̀kan káàbọ̀ sí aganjú nínú ààfin níyì láàárọ̀ yìí. Inú wa dùn wípé àtúnyáyá jáde láti wá pàdé ayaba bí wọ́n ti ń palẹ̀ mọ́ láti bẹ̀rẹ̀ ètò ìrónilágbára yìí ká fi lè ní ìdánilójú wípé ọwọ́ kábíyèsí wà nínú ètò yìí. Òun ni ikú bàbá yèyé, òun ni wọ́n fi gbé ayaba dìde láti wá ṣojú wọn, láti wá bá wa bẹ̀rẹ̀ ètò yìí lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ yìí kó tó di wípé a bọ̀ sí agbami ìkẹ́kọ̀ọ́ láti àárọ̀ ọ̀la lọ. Ó jẹ́ ayọ̀ mi láti fi ayaba Àbíwùmí Ọ̀wọ́adé hàn wá láàárọ̀ yìí. Àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ lórúkọ ikú bàbá yèyé láti fi àṣẹ sí ètò ìrónilágbára yìí lórúkọ Aláàfin ti gbogbo Yorùbá nílé lóko. Ọlọ́run ọba ń kẹ́ yín ju bó ti kẹ́ mẹ́ni kí ọmọ akáàbá lọ. Ẹ tún ṣe kábíyèsí f'Aláàfin. Ọmọ Ọ̀yọ́ gidi ṣe kábíyèsí f'Aláàfin. Màá rọ̀ wá bí a ti dúró tọ̀wọ̀tọ̀wọ̀ níbi tá a wà yẹn, ẹ dákun ẹ mẹ́gbè kí á rọ̀ṣù wá síwájú bá a ti dúró lọ́wọ̀ọ̀wọ́ yẹn náà. Ó ní àpọ́nlé àti ètò tìtàárọ̀ yìí. Màá sì fẹ́ ká wà ní ìfarabalẹ̀ ká má pariwo nígbà tí a fi ọ̀wọ̀ fún ayaba bí wọ́n ti máa bá wa sọ̀rọ̀ lórúkọ ikú bàbá yèyé. Kábíyèsí o. Ẹ káàárọ̀ o. A kú ojúmọ́ o. Ṣàlàáfíà la jí o. Olúwa ṣeun. Mo kí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà. Mo kí gbogbo ọmọ Ọ̀yọ́ lápapọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ají ṣe bí Ọ̀yọ́ láàárín. Ẹ ṣeun, mo kí yín, ẹ ṣeun, ẹ kú ìdè. Tí náà ní kí n máa kí yín o. Wọ́n ní kí yín dáadáa, àṣẹ. Wọ́n ní kí yín dáadáa wípé ẹ ṣé, ẹ kú àdúrótì, ẹ kú bẹ ṣe ń tì wá lẹ́yìn àti àdúrà yín, àrọ́wọ́ àdúrà yín. Ẹ ṣeun gan, ìlú Ọ̀yọ́ á máa gbèrò sí o. Ní àsìkò tí kábíyèsí yìí, gbogbo wa la máa rí tiwa ṣe o. Ní àsìkò tí ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé ẹlẹ́wọ̀ ẹtì kìíní yìí, gbogbo wa pátá la máa rí bá ti ṣe o. Gbogbo wa pátá la máa rọ́nà gbégbà. Gbogbo ìdáwọ́lé wa pátápátá ló wá máa yọrí sí rere o. Gbogbo bá ti wá ń fẹ́ lọ́kàn wa bó ti wù wá ní rere bá ṣe ń fẹ́ lọ́kàn wa lọ́lọ́run á ṣe fún gbogbo wa o. Ṣé wá rí gbogbo àfojúsùn wa ní rere, gbogbo ẹ̀ pátá ló máa wá sí ìmúṣẹ o. Mo ní àsìkò tí kábíyèsí yìí gbogbo wa pátá ló máa rọ̀ lọ́rùn. Lágbára Ọlọ́run, Ọlọ́run á tì wá lẹ́yìn. Á ṣeé ṣe fún wa o, kò ní nira fún wa o. Ẹ ṣeun gan, wọ́n ní kí n kí yín. Inú wọn dùn sí ètò yìí lọ́pọ̀lọpọ̀. Inú wọn dùn, ayọ̀ wọn kún torí pé ó jẹ́ nǹkan lára n tí wọ́n fojú sùn fún ìlú Ọ̀yọ́, fún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ àti agbègbè ẹ̀. Bí ìlọsíwájú bó ṣe máa wà ní ìlú Ọ̀yọ́ tí gbogbo wa pátá ní ìfọ̀kànbalẹ̀, tí oníṣẹ́ ọwọ́ á máa ṣiṣẹ́ tí wọ́n máa jèrè, táwọn oníṣòwò á máa ṣòwò tí wọ́n máa rérè ọjà,
ìyẹn ló jẹ wá lógún. Mo dẹ̀ mọ̀ pé ní àsìkò yìí ohun tọ́lọ́run ti bẹ̀rẹ̀ ni Ọlọ́run á dẹ̀ bá wa parí ẹ̀. Ẹ ṣeun gan, inú wa dùn lọ́pọ̀lọpọ̀. Màá kọ́kọ́ ka ohun tí mo fẹ́ kà yìí torí mo mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ni wá, gbogbo wa la gbọ́ Yorùbá. Mo dẹ̀ mọ̀ pé gbogbo wa náà la gbọ́ Gẹ̀ẹ́sì náà torí ṣe mọ̀ pé Ọ̀yọ́ kó èèyàn mọ́ra. Bá a ṣe ní àwa ti Yorùbá lọ́dọ̀ wa náà la tún láwọn tí wọn ò tún gbọ́ Yorùbá náà tó tún wà lọ́dọ̀ wa torí pé a ṣe kí ni a kó gbogbo ìlú mọ́ra. Bọ̀ máa sì tún padà wá, màá tún bá wa sọ̀rọ̀ ní èdè wa náà. Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i. The dear youths, distinguished guests, respected elders, friends and family, thank you so much for being here today. Today is a beautiful day. It is not just another ceremony, but it is the beginning of hope. It is the beginning of change and also the beginning of possibilities. We are gathered here to launch something that is very close to our hearts, that is very dear to us. The Youth Empowerment Program. Aren't you happy? Come on, give it a shout. This program is designed to build skills, to build our confidence, and to build a better future for our young men and women. For the next 2 months, young people will be trained in different areas, in tailoring, in hairdressing, in makeup, in craft, business skills, in spa, and much more. These are not just hobbies. These are skills for survival, skills for independence, and skills that can change lives. This program was created because we believe and we love youth. We believe you are not lazy. We believe you are not useless. And we believe you are not a problem to the society, neither to the country as a whole. What you need is a chance, a real chance to learn, and a chance to grow, and a chance to stand on your own. And that is what this program will give to each and every one of you. To every young person here today, you have value, you have talent, and you have a future. No matter your background, no matter your story, no matter your past or what you've been through, your experience, this empowerment is for you. It is to help you to stand tall. It is to help you to build something with your hands and to help you to walk with pride and say, I did this, I built this. In 2 months, many of you will leave this program not just with a certificate, but with something even more powerful, a skill and a dream. Let me say this clearly. Whether you become a tailor, a hairdresser, a makeup artist, a business owner, whichever you choose, know there's dignity in your work. There's dignity in whatever you do. There's dignity in whatever you lay your hands on. No skill is too small and no dream is too big. And to our trainers, to our volunteers, to our supporters and our sponsors, we say a very big thank you to you. This is not just about training people, but it's about changing lives. So as we begin this journey today, I pray it brings to you light to many families, strength to our youth, and joy to our community. This is just the beginning. Together we rise.